lọ́jọ́ tí bọ́lá tìǹbù àtọba ìlú òyìnbó pàdé ara wọn ní London gọ́ngọ́ sọ níbi aago 10 òwúrọ̀ ní ọjọ́ ìṣẹ́gun tósídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹta 2026 yìí ní ààrẹ bọ́lá ahmed tìǹbù àtìyàwó ẹ̀ olúrẹ̀mí gbéra ní pápákọ̀ òfurufú nnamdi azikiwe ní àbújá. London ni wọ́n ń lọ ní orílẹ̀-èdè United Kingdom. Ọjọ́ ńlá kan sì ni ọjọ́ ọ̀hún jàre. Ìdí tó fi jẹ́ ọjọ́ ńlá ni pé láti ọdún 1989 ní ọjọ́ 9 oṣù karùn-ún ọdún náà, ìyẹn bí ọdún 37 báyìí, tí Ibrahim Babangida ti lọ sí UK bí àlejò pàtàkì. Kò ti tún sí olórí Nàìjíríà kan tó dé ìlú náà lọ kí wọn àfi Tinubu yìí o. Ernest Shonekan tó gbàjọba lẹ́yìn Babangida kò rójú ráàyè dọ́hùn torí àfọwọ́fọnná lòun tí ò lè dúró parí ìjàfẹ́ nìkan. Sani Abacha tó gbàjọba lẹ́yìn tiẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó wu aṣiwèrè kó gẹrí ẹ̀ ọ̀nà ohun tó pọ̀ ni ò jẹ́ jàre. Abdulsalami Abubakar ò sì lè lọ sọ́hùn nítorí pápápá bí àwọn ará pápá lòun ṣe nílé ìjọba. Olúṣẹ́gun Ọbásanjọ́ ni ìbá tún lọ o, àmọ́ àjá àjò tí kìí jẹ́ kí omi yọ lọ́mú akọ ajá kò jẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni kò dúró kò bẹ̀rẹ̀ tí kìí fọkàn alùbàtà balẹ̀ kò jẹ́ kí Goodluck Jonathan ronú ìlú òyìnbó yìí nígbà kan. Bẹ́ẹ̀ èèwọ̀ ilé àwọn Muhammadu Buhari sì nìyẹn, ajá kìí jobi. Bí wọ́n ti ṣe tí ọ̀rọ̀ náà fi dórí Tinubu nìyẹn. Bẹ́ẹ̀ ni kìí ṣe pé àwọn èèyàn yìí kìí lọ sílùú òyìnbó o, kìí ṣe pé wọn kìí dé London. Kódà níwọ̀n ìgbà tí Tinubu dé yìí ó ti lọ sọ́hùn láì mọye. Àmọ́ lílọ sọ́hùn bẹ́ẹ̀ kìí ṣe pé orílẹ̀-èdè náà ló gbà á lálejò, òun bá nǹkan míì lọ ni. Bí orílẹ̀-èdè United Kingdom yóò bá gba ẹnikẹ́ni lálejò, ìdílé ọba ní gbà wọ́n lálejò. Ọba tó bá wà lórí oyè fúnra ẹ̀ ni yóò sì gba tọ̀hún lálejò nítorí òun ló lórí gbogbo orílẹ̀-èdè náà pátápátá. Wọ́n kàn fi ẹnìkan síbẹ̀ bí olórí ìjọba wọn ni, àmọ́ ọba wọn ló nílẹ̀, lọ́dọ̀ wọn sì ní gbogbo agbára wà. Níbi tí àwọn tí wọ́n ń ṣèjọba pàápàá ti ń gba agbára wọn nìyẹn. Kò sí kinní kan tó ṣe pàtàkì ju ipò ọba náà lọ níbẹ̀, nítorí láéláé làwọn wà níbẹ̀. Olórí ìjọba yóò wá yóò lọ, ẹlòmíì yóò sì tún dé ni. Àmọ́ títí ayé lọba wà níkàlẹ̀, àmọ́ tí kìí ṣídìí làwọn. Àmọ́ àwọn ọba yìí kìí déédéé pèèyàn o. Ẹni tí wọ́n bá fẹ́ tàbí tí inú wọn bá dùn sí tàbí tí wọ́n bá rí i pé orílẹ̀-èdè ẹ̀ ní àǹfààní tó lè ṣe fún orílẹ̀-èdè tiwọn náà, irú olórí ìjọba tí wọ́n máa ń pè nìyẹn. Láti 1973 olórí ìjọba 3 péré ló lọ síbẹ̀. Yakubu Gowon ló lọ nínú oṣù kẹfà ọdún 1973 yìí. Shehu Shagari lọ nínú oṣù kẹta 1981. Ibrahim Babangida sì lọ nínú oṣù karùn-ún 1989. Bẹ́ẹ̀ ni fún gbogbo ẹni tí ò bá mọ̀ tàbí tí wọ́n mọ̀ tí wọn ò rántí mọ́, ọ̀rọ̀ Nàìjíríà àti ọ̀rọ̀ United Kingdom yàtọ̀ sí ti ọ̀pọ̀ orílẹ̀-èdè. Torí odidi 100 ọdún láti 1861 títí di 1960 ní ìjọba ìlú òyìnbó yìí fi ń pàṣẹ ní Nàìjíríà, tó jẹ́ fún gbogbo ọdún yìí àwọn ni wọ́n ń ṣèjọba lé wa lórí. Gbogbo ohun tí Nàìjíríà ṣe kó tó di ọdún 1960 àwọn òyìnbó England yìí ló ṣe é. Kò sì lè ṣe kó má rí bẹ́ẹ̀ nítorí orúkọ tí à ń jẹ́ pàápàá ìyẹn Nàìjíríà. Obìnrin kan tó ń jẹ́ Flora Shaw, ìyàwó Lord Lugard tó kọ́kọ́ ṣe olórí ìjọba àpapọ̀ Nàìjíríà, ń ló fún wa lórúkọ náà. Fún ọ̀pọ̀ ọdún bíi ọ̀kan nínú àwọn oko tàbí abúlé London ní Nàìjíríà rí. Ìgbà kan sì wà tó jẹ́ gbogbo Èkó àti agbègbè ọmọ Britain ni wọ́n ń pè wọ́n, tó jẹ́ ayé táwọn ọmọ London ń jẹ làwọn náà ń jẹ. British citizens ni wọ́n ń pera wọn, ìyẹn nígbà tí wọ́n fi ń jẹ́ Lagos colony. Kódà nígbà tí Nàìjíríà gbòmìnira ní 1960, Britain kò fi wá sílẹ̀. Ẹni yòówù tó bá ń ṣèjọba àwọn ni wọ́n máa ń tọ́ wọn sọ́nà. Ìgbà tí Nàìjíríà sì jagun abẹ́lé, bí kò jẹ́ tí wọ́n ní, ó ṣeé ṣe kí Nàìjíríà ti pín pátápátá. Láti dúpẹ́ ipa tí wọ́n kó nígbà ogun náà ló jẹ́ kí Yakubu Gowon lọ sọ́dọ̀ wọn ní 1973. Àjọṣe tó wà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì rèé. Bó sì tilẹ̀ jẹ́ pé nǹkan ti yí padà díẹ̀, lílọ tí Tinubu lọ yìí
ó ní í ṣe pẹ̀lú àjọṣe àtijọ́ ni. Bẹ́ẹ̀ ni Tinubu gbéra o tó sì kérò lẹ́yìn ìlú òyìnbó yá. Lára àwọn tí wọ́n bá lọ ní Godswill Akpabio, olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà. Bẹ́ẹ̀ làwọn mínísítà sùn lọ: Lateef Fagbemi, Délé Aláké, Idris Muhammad, Bianca Ojukwu, Wálé Ẹdùn, Jùmọ̀kẹ́ Òdúwọlé, Hannatu Musawa, Bọ̀sún Tìjání, Christopher Musa àti Malam Nuhu Ribadu. Bẹ́ẹ̀ náà làwọn gómìnà tẹ̀lé: gómìnà Zamfara Dauda Lawal, Dàpọ̀ Abíọ́dún láti Ògùn àti Sanwó-Olú Èkó pẹ̀lú àwọn míì. Aago 3:30 ní Tinubu dé sí Stansted Airport ní London. Àwọn ìdílé ọba sì ti dúró wámú láti pàdé ẹ̀ láti fi hàn gbogbo ayé pé àlejò ọba ìlú òyìnbó ní Tinubu ń ṣe. Mark Bevan ló ṣáájú àwọn tí wọ́n kí Tinubu káàbọ̀ lórúkọ ọba ìlú òyìnbó yìí, King Charles àti ìyàwó ẹ̀ olórí Camilla. Bẹ́ẹ̀ ni wọ́n pàdé ẹ̀ tìlù tìfọ́n wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ sìn ín dé òtẹ́ẹ̀lì ẹ̀ tí wọ́n ti pèsè fún, ìyẹn Fairmont Hotel ní Windsor, níbi tí Babájídé Sanwó-Olú pẹ̀lú àwọn míì ti ń dúró láti mú un wọlé. Àná ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ní ètò náà bẹ̀rẹ̀ pẹrẹu níbi ayẹyẹ ńlá tí King Charles àti olórí Camilla ṣe láti kí Tinubu àti ìyàwó ẹ̀ káàbọ̀ pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé wọn sílùú òyìnbó. Ayẹyẹ náà mìrìngìdì nítorí kò sí olórúkọ kan lọ́dọ̀ wọn lọ́hùn-ún tí kò sí níbẹ̀, títí lórí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti fakọyọ lọ́hùn ni o. King Charles kì í ṣe èèyàn kan tí kò mọ̀ nípa Nàìjíríà rárá. Ó ti wá sí Nàìjíríà dáadáa. Ó wà lÉkòó ní 1990 tó lo ọjọ́ pípẹ́ díẹ̀ kó tó padà sílé. Ó tún wá ní 1999. Bẹ́ẹ̀ náà ló sì wá ní 2006 àti 2018. Ohun tó fà á nìyí tó jẹ́ nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní sísọ, èdè Yorùbá ló fi kí Tinubu àti Rẹ̀mí. Ohun tó sì kọ́kọ́ sọ ni ẹ káàbọ̀, ṣe dáadáa ni o. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn pariwo nítorí ọ̀pọ̀ ni kò mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yóò ti ẹnu ọba ìlú òyìnbó jáde. Lẹ́yìn náà ló wá ṣàlàyé pé bí òun ti wà ní o, òun ti gbọ́ nípa jollof rice, ìyẹn ìrẹsì jọ̀lọ́ọ̀fù tí Nàìjíríà máa ń ṣe dáadáa. Òun mọ̀ nípa ẹ̀ pàápàá. Ó sọ fún Tinubu níbẹ̀ pé òun mọ̀ Tinubu náà, ó sì mọ̀ pé ìjọba tó ń ṣe yóò ṣe kìnní náà dáadáa. Tinubu náà pàápàá sì kí dáadáa o. Ó sì sọ fún pé ètò láti ṣe àṣepọ̀ lórí ọ̀rọ̀ ààbò Nàìjíríà tí àwọn yóò fi lè lé gbogbo àwọn afẹ̀míṣòfò kúrò ní orílẹ̀-èdè wa wà lára ohun tí òun fẹ́ gan-an. Ṣé bó ti lọ sílùú òyìnbó yìí làwọn kan ń bínú? Wọ́n ń bínú, wọ́n ní wọ́n ń ju bọ́ǹbù ní Maiduguri nípínlẹ̀ Borno. Àwọn afẹ̀míṣòfò ń pààyàn rẹpẹtẹ. Tinubu ò sọ̀rọ̀, kò rí kinní kan ṣe sí, ìlú òyìnbó ló gbà lọ tóun lọ gbádùn káàkiri. Àwọn tí wọ́n ń wí báyìí kò fẹ́ bí Tinubu ti lọ sílùú òyìnbó rárá ni. Àwọn èèyàn Tinubu náà kò yéé sọ̀rọ̀. Wọ́n ní wàhálà tó wà nílẹ̀ yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ náà. Ìlú òyìnbó tí Tinubu lọ yìí kọ́ ni yóò dá a dúró lójijì, bí kò ṣe kí gbogbo wa bẹ Ọlọ́run ká sì fọwọ́sowọ́pọ̀ lé àwọn afẹ̀míṣòfò yìí lórí kí gbogbo wa lè pawọ́pọ̀ lé wọn lọ. Ó sì ṣeé ṣe kó jẹ́ irú àwọn ọ̀rọ̀ báyìí ló mú ohun tí Tinubu sọ fún King Charles jáde. Àwọn ọmọ Nàìjíríà náà wá pàdé Tinubu o. Inú wọn sì dùn pé àpọ́nlé ńlá tó báyìí ni ọba ìlú òyìnbó fún ààrẹ àwọn. Ìpàdé oríṣiríṣi ni Tinubu yóò ṣe pẹ̀lú ọba yìí, yàtọ̀ sí àwọn ayẹyẹ tí wọ́n jọ ń ṣe fún un ní gbangba yìí. Níbi àwọn ìpàdé yìí ni wọn yóò ti jọ sọ̀rọ̀ tí yóò sì bá a sọ̀rọ̀ lórí ìṣòro orílẹ̀-èdè yìí gan. Lẹ́yìn náà ni òun àti olórí ìjọba United Kingdom Keir Starmer yóò wá pàdé tí wọn yóò sì fi òǹtẹ̀ lu gbogbo àwọn ohun tí King Charles àti Tinubu bá ti sọ. Àwọn tí wọ́n mọ̀ nípa ètò òṣèlú àgbáyé ní ìrìn àjò tí Tinubu lọ yìí ó yàtọ̀ sí àwọn tó ti ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, nítorí ìlú ńlá nínú àwọn tí wọ́n ń pàṣẹ ayé ló lọ sọ́dọ̀ wọn. Yàtọ̀ sí èyí, ọwọ́ ọ̀rẹ́ òjijì tí Amẹ́ríkà yọ síjọba Nàìjíríà yìí, ọkàn àwọn ará Britain yóò lè balẹ̀ pé kì í ṣe pé Nàìjíríà fẹ́ pa àwọn tì kí wọ́n bá Donald Trump lọ. Bẹ́ẹ̀ ni Trump náà yóò sì mọ̀ pé yàtọ̀ sí àwọn o, Nàìjíríà tún láwọn míì tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà fún. Bí Britain bá lè kún Nàìjíríà lọ́wọ́ tí wọ́n jọ gbógun ti afẹ̀míṣòfò pẹ̀lú èyí tí àwọn ará Amẹ́ríkà náà ń ṣe, tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí sì dìde padà gan-an, tí ara dẹ gbogbo ìlú lọ́rùn,
kò sẹ́nìkan tí yóò dúró sọ pé ìrìn àjò tí Tinubu lọ náà kò dáa, torí àìṣedéédé ara ayé ní jẹ́ ká rántí ará ọ̀run o. Ọjọ́ méjì ní àbẹ̀wò yìí, ọjọ́rùú àti ọjọ́bọ̀, wọ́sídẹ̀ẹ́ àti tọ́sídẹ̀ẹ́. Ó sì ṣeé ṣe kó jẹ́ ilé ní Tinubu yóò ti padà wá ṣe ọdún ìtúnu ààwẹ̀ rẹ̀ lọ́jọ́ Jímọ̀, nígbà tí gbogbo àgbáyé yóò kírun ọdún ìtúnu ààwẹ̀ láti fi ayẹyẹ náà sàmì ìparí ààwẹ̀ wọn. Ọláyíwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ ìrìn àjò Tinubu sí ìlú òyìnbó yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.